Hey, hey, hey. Ẹ̀dùn ṣáyé ló ń ṣèwádìí àbí Nàìjíríà gangan ló ń dààmú wa torí kò tiẹ̀ yé mi báyìí o. Àṣé sọ́tún ṣe sósì. Ṣé òní mi ti ṣetán Nàìjíríà yìí àti ọ̀zù. Hey, ìyẹn á rí wa nísìnyí wá sọ pé ọmọ tán ọmọ náà ó sì ń gbọ́nlẹ̀ ọmọ tó sì ń gbọ́nlẹ̀ tí ò sówó. Màmá ń béèrè ọkọ mi, mo ń wojú ẹ̀, bàbá ń wojú, ìyàwó ń wojú, ọmọ náà ń wojú, ẹ̀gbọ́n wà ńbẹ̀ o, àwọn àbúrò náà ò gbẹ́yìn, àwọn ọ̀rẹ́. Orí mi ti kún, kí ló dé? Tí má mọ̀ pé bí ilé ayé ṣe máa wà leléyìí, mi tiẹ̀ ní fíìlì fọ́ọ̀mù lọ́dọ̀ Ọlọ́run pé mò ń bọ̀ wá sáyé. Ajé. Wọ́n tún ní ká má para wa pé tó bá lọ para ẹ̀ ẹ̀ṣẹ̀ ni. Gbogbo mo mọ̀ tí mò ń lọ báyìí. Ẹ jẹ́ ká change gbogbo nǹkan Nàìjíríà yìí o. Ẹ̀yin olówó, ẹ ṣàánú àwa náà, ẹ gbé wa débẹ̀. Kò easy tá bá rẹ́ni bá là, bí ọ̀lẹ lèèyàn ṣe máa ń rí. Ọpọlọ wà, owó ló ń dílé.